Ile-ẹjọ ti dájọ́ ikú Feeyan mẹ́ta lórí ẹ̀sùn olè jíjà. Ilé-ẹjọ́ gíga kan nípínlẹ̀ Èkìtì ti ṣe ìdájọ́ ikú fún èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé kí wọ́n yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Àwọn tí wọ́n dájọ́ fún ọ̀hún ní orúkọ wọn jẹ́ Lásìsì Afeez tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Yẹmisat ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n, Ilésànmí Ṣeun ẹni ọdún méjìlélọ́gbọ̀n àti Ajẹ́wọlé Peter ẹni ọdún mẹ́tàléláàádọ́ta. Àwọn wọ̀nyí ni wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ìdìtẹ̀mọ́ni, olè jíjà àti kíka nǹkan ìjà ogun mọ́ wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìwé ìpẹ̀jọ́ náà ṣe ṣàlàkalẹ̀ rẹ̀, wọ́n ní ìwà yìí ló tako ìwé òfin ìwà ọ̀daràn ti ọdún 2021 tí ìpínlẹ̀ Èkìtì ń lò. Nígbà tí agbèfọ́ba Julius Ajibami sọ̀rọ̀, ló fi àwọn ẹ̀rí lélẹ̀ níwájú ilé-ẹjọ́. Lára wọn ni ìwé ọkọ̀, ìbọn kan, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn ọta ìbọn. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Lékan Ògúnmóyè ti wá sọ pé òtítọ́ ni àwọn ẹ̀rí máa jẹ́mìísọ tí agbèfọ́ba Julius ṣètò kalẹ̀ wípé àwọn afurasí ọ̀hún gbèrò láti ṣọṣẹ́ ní ilé ìwòsàn Maxwell tí ó wà ní Ìfẹsọ̀wápọ̀ ní ojú ọ̀nà Nova nípínlẹ̀ náà. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, adájọ́ pàṣẹ pé kí wọ́n yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Adájọ́ Ògúnmóyè sì gbàdúrà pé kí Ọlọ́run ṣàánú fún wọn.